ẹjá bira wa gbogbo àwọn tí wọ́n ń gbéyàwó nísìnyí ta ló ń fẹ́ fájì mọ́ ó lè bá bọ́kùnrin náà bá ti fẹ́ fẹ́yàwó nísìnyí òun náà dábàá fẹ́jì mọ́ toró ti mọ́ pòun ò lè rí ó tiẹ̀ tó wá ní kíní kan tán ṣe lórí Facebook nísìnyí àwọn ọmọ òṣì ọmọ iléèwé ni kiss or grab obìnrin kò sí tìjú mọ́ kó lọ bóbìnrin pé ṣé kó bu nídìí àbí kó bu níwájú ó náà sọ pé kiss la ilaha illallah àbí ká bí ọmọ pé how much is your body count ṣé ẹ mọ̀ túmọ̀ rẹ̀ àyíyáwá ẹ mọ̀ túmọ̀ body count ọmọ tí ò tí wọlé ọkọ ni wọ́n sọ pé ọkùnrin mélòó ló ti wọlé tọ̀ tí wọ́n sọ pé no that's far ọ̀nà ẹ̀ ti jì aburú yẹn wọ́n ń jẹ́lura wọn àdáwò tó wá bá wa níbi inflation ṣe àwọn tó wọ́n sọ pé dọ́là lọ rise lọ fi ní price fi ń lọ òkè àdáwò tí Nàìjíríà ní ni pé tí dọ́là bá wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò ní kúrò bẹ́ẹ̀ jẹ́ ká láàánú ra wa ẹlẹ́dìyẹ tí ń ṣẹ̀dìyẹ lágbàlá náà òun náà fẹ́ ta ó ní dọ́là tí wọ́n inú àgbà ẹni tó ń sin òbúkọ tó jẹ́ pé èrí ló fi ń fún oúnjẹ koríko káàkiri ni ìwọ náà wá fẹ́ ta ó ní dọ́là tí wọ́n ṣé koríko tí ewúrẹ́ rẹ̀ ń jẹ ṣé dọ́là náà ló ń wù ẹ̀yin àfá ẹlọ fò gbogbo lẹ̀ ẹ̀yẹ mú mọ́ ẹ̀yẹ báyé àwọn ọmọ kéwú tí wọ́n rán wá sọ́dọ̀ yìí ẹ̀yẹ bàjẹ́ ọmọ mi ò morúkọ ògógóró lé òbí rẹ̀ nígbà tán mú dọ́dọ̀ àfá ló morúkọ ògógóró kọ̀kẹ́ ọmọ mi nígbà tó bá fẹ́ wá láti ilé àwọn òbí rẹ̀ yóò wá ní pípé tó bá fẹ́ padà sílé àwọn òbí rẹ̀ ẹ́dẹ̀ sọ́dọ̀ mújì mi torí ọmọ yẹn wá nílé rìn mọ́ aláǹgbó ma sá fún ó ti pé olórí ibú tí pàwárì ọya kí ló dé ṣèmọ́ ni ẹwà sáàbùlú ni kí ló dé tẹ́ ń jà sí sayyidul qawmi khadimuhum annabi wa Muhammad orí tó bá jẹ́ sí pé àwọn tí wọ́n ń du olórí mo fẹ́ jẹ gọ́fúnà mo fẹ́ jẹ rẹ́pù mo fẹ́ jẹ sínétọ̀ mo fẹ́ ṣe kìníkà tó bá yẹ pé wọ́n máa àdánwò tó wà ń bẹ̀ ni wọ́n máa sá fún mi bẹ̀tà àwọn eléyìí ti mọ̀ wípé olè làwọn fẹ́ lọ jà ń bẹ̀ ló ṣe di bó bá pa bó ṣe kìníkà bú lẹ́sẹ̀ Islam wa kọ́ wa báwo la ṣe fẹ́ padà àti inflation àti recession àti subsidy kí ló lè balance gbogbo ẹ̀ Ànábì wa Muhammad nígbàtí ó ń tú hadisi níbi ayá al-Qur'ani yẹn níbi daraballahu mathalan hadisi tó wà ń bẹ̀ náà mi ò gbọ́n tó wí kí ló kí mẹ́kì bẹ̀rù sí ọ̀nà Ànábì wa Muhammad ọlẹ́ni tọ́lọ̀ wọn bá fún ní dẹ̀ra kan ẹjá máa dúpẹ́ lórí oore tó fún wa o kò wá sí olórí oore tí Ọlọ́run bá fún èèyàn tó bó ṣe wá mùsùlùmí ẹ máa dúpẹ́ lórí oore tọ́lọ̀ àwọn bá ṣe fún yín wà man jahada ní ìmọ̀ta Allah ẹni tó bá ti wá ń tapọ̀ ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá fún yẹn tẹ̀ǹkúsù yóò máa jò díẹ̀díẹ̀ bí táyà mọ́tò wọ́n tẹ̀ zúrù tó bá máa lajú báyìí Ọlọ́run kan gbá gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ ibi tá fi wá padà gbogbo àdánwò tó dé bá Nàìjíríà yìí Ọlọ́run fẹ́ jẹ́ kó orí yẹn padà pọ̀ ní o bẹ́ẹ̀ni nínú nǹkan tí ó jẹ́ kó padà ẹ má ṣépè fáwọn tán wà lórí àgámá Tinubu wá di ẹran kólẹ̀ ẹ pàtẹ́wọ́ fún Tinubu kálukú wá bẹ̀rẹ̀ sí rẹ́rìn ẹlòmí ó kí èpè mọ́lẹ̀ ni èpè tó ń ṣẹ́ ni orí rẹ̀ ní padà bọ̀
mọ̀túnmọ̀ ẹ̀ ìtumọ̀ ní pé driver tó ń wa mọ́tò gbogbo ẹ̀yin passenger tó wá kó pẹ̀lú gbọ́lọ́wọ́ ó jáàmù ní ayé rẹ̀ máa bàjẹ́ ní ta ni ó jáàmù. alákọ̀ọ́kọ́ náà ni pé àwọn lọ́balọ́ba àwọn ìmáàmù yín àwọn olórí yín àdúà ní kẹ́ máa ṣe fún wọn. ẹ má ṣe pè fún wọn mọ́ o torí èpè tẹ́ ń ṣe ẹni jẹ́ kí nǹkan máa wọ́n o. tẹ́ bá sì tẹra mẹ́pè yẹn àpò ráìsì ń lọ 50 million o. bọ́dẹ̀ tí wá wà yẹn bó bá di 50 million àwọn tí wọ́n tó máa bò yẹn wà. ẹ má ṣe pè fún àwọn olórí mọ́. ẹlẹ́ẹ̀kejì wọ́n ni wà sáré orin lọ magfiratin min rabbikum. ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ kò yẹ ní kankanlẹ̀ kò yẹ ní kankanlẹ̀ kò yẹ ní kankanlẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà ní ìsìn ọba ẹlẹ́ṣẹ̀ ní mí. sáré ọ́n ẹ ṣàánú ara yìí ẹ ṣàánú ara yín ẹ ṣàánú ara yín. èyí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí táwọn ìlú kan jù bẹ́ẹ̀ lọ. mufti Saudi ní jẹta ó wà lórí Qanatu Dawa ẹnìkan wá béèrè láti Somalia wípé mufti ṣé Ọlọ́run wá gba àwẹ̀ ẹni tí ó rí sáàdì jẹ tí ó sì róúnjẹ sínú. Mọ́ tí mufti ṣe ni ó bú sí gbé ní àwọn èèyàn wà tí wọ́n jókòó ti wà náà báyìí tí wọ́n rẹ́rìn àmọ́ wọ́n ń sunkún sínú ni o. ẹjá ṣàánú wọn. ẹlòmí sì wà ebi ń pa kò ní tọrọ torí tí tọrọ gẹ́gẹ́ èèyàn ti downgrade integrity rẹ̀. ó lágbára gan kéèyàn tó lè tẹ́wọ́n pé ẹ dákun ẹ fún mi ó lọ ọmọlúwàbí ẹ ńlẹ̀. ẹ̀yin olówó ẹ má wá jẹ́ káwọn tálákà ṣe máa bí kẹ tó fún wọn. olówó mi ní gbèrágà yóò sọ pé ìmáàmù yẹn kò ní kíyàn kò ní mẹ́sẹ̀jì yàn. àwọn kan ti lówó yẹn rí tán fi pìtàn. ẹjá ṣàánú astaghfirullah tá bá ṣe kò lè tètè gbà òun náà ni pé ẹkọ́ jẹ́ kí àánú kálẹ̀ wọ̀sàrí ọlọ́wọ́ bá ní ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ọba ẹ lọ túbá tẹ́ bá ti túbá oore tó wà lọ́wọ́ yín lánàá Ọlọ́run ó dá padà sọ́wọ́ yín léde padà u'iddat lil muttaqin olùgbàgbọ́ àtolùbẹ̀rù Ọlọ́run nìkan lọ́lọ́run bá palẹ̀ mẹ́fún. Ọya kí kálukú wá dìde ká gbéra wa sórí scale ní pé ṣé mo wà náà muttaqun. báwo ló ṣe ọmọ ìyálé rẹ kí ló máa ń ṣe fún tí ìyálé yín ò bá sí nlé? ọmọ ìyàwó rẹ ṣó o lè kadúrù kó tó ti kàn ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá fi pamọ́ sí ẹ ṣó o mọ iye àwọn tí wọ́n ti gun orí rẹ lẹ́yìn ọkọ rẹ. eré tó wá ṣe pàtàkì mẹ́ àwọn àfáà ẹja túnra wa ṣe. Mọ̀lánà Sheikh Adam bàbá ní min indihim takharujul fitna wa fihim ta'ud. torí gbogbo tá bá ti ṣe òun làwọn jàmáà yóò ṣe. wọ́n ti bìlífù pé tá bá ṣe authority ni Ọlọ́run ló ní ká ṣe bẹ́ẹ̀. ẹ̀yin àfá ẹlọ fò gbogbo rọ́lẹ̀ ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ báyé àwọn ọmọ kéhù tí wọ́n rán wá sọ́dọ̀ yìí ẹ̀yẹ bàjẹ́. ọmọ mi ò morúkọ ògógóró lé òbí rẹ̀ nígbàtán mú dọ́dọ̀ àfá ló morúkọ ògógóró kọ̀kẹ́. ọmọ mi nígbà tó bá fẹ́ wá
láti ilé àwọn òbí rẹ̀ yóò wà ní pípé tó bá fẹ́ padà sílé àwọn òbí rẹ̀ ẹ́dẹ̀ sọ́dọ̀ mújì mi torí ọmọ yẹn wà nílé rìn mọ́ aláǹgbó máa sá fún wọn ti pé olórí ibú tí pàwárì kí là lè dún ní mọ́lọ́run sí ẹwọ bá bàbá ìṣe jòkó èyí mọ̀ pé alkùránì ní ń dún lára wọn bàbá tí ìpara ti ń dán mo mọ̀ pé ìpara mẹ́rin mẹ́rin torí pẹ̀lú ọjọ́ orí ìtàbá tó ń para wọn mọ́ tán ṣe lù àmọ́ bọ́ bá ti ń ka alkùránì tó ń sàdà lẹ́lù dáadáa wọ́n rò pọ̀ ń blíṣì ìjọ ní ìlànà kan bú mọ̀ lánàá mú mẹ́ta sí pé ó ń bóra rẹ̀ òpònú ìmọ́lẹ̀ sàlátù ń jáde lójú èèyàn ló ń bóra ìgbà tó ń pé oògùn ni wọ́n fi banu láàárọ̀ lọ́sàn lálẹ́ ó tún jí láàrin òru wọ́n tún bá oògùn ẹ oníṣìn alkùránì ń jẹ jáde sàrí ọ́ يا أيها الناس خذوا حذركم من صحبة الفاسق والفاجر والتزموا شعبة أهل التقى جماعة السنة والواجب يا أيها الناس ẹjá padà sílé lọ́dọ̀ Ọlọ́run ẹjá padà tẹ́yẹ́yẹ́ wọ́n sí tèmi náà ń ṣe yí ń bèmí náà wí bí mo ṣe ń wí ó kàn ń dùn ní àwọn ibi tèmi náà bàjẹ́ sí pọ̀ ẹjá dúró dáadáa ẹjá di Ọlọ́run àbàmú ẹjá mà wípé ihun tọ́lọ́wọ́ fóòyàn ògùn kan ò lè fà á wá àlìjànú kan ò lè fà á wá bálùjànú bá gbé ẹ sókè lẹ́ni yóò là ẹ mọ́lẹ̀ lọ́la stand right khudhu hidrakum min suhbatil ẹ má jà kọ́ṣe ẹ má jà farawé ìwọ máa fà mọ̀ wípé bẹ́yẹn bá ti ń jẹ́ àfà o lè lówó nídìí sí àfà àṣírí rẹ̀ ó máa bò ní àfẹ́ lówó àmọ́ pọ́blẹ́mù tó dé ní sí náà ní pé gbogbo àfà náà fẹ́ dolówó tó bá jẹ́ pé àfà ó fẹ́ máa kọ́ máa ń kéwú o lè lówó tó rẹni tó bá dálé kéwú lẹ̀kọ́ ní ó jẹun rẹ̀ bẹ́ẹ̀ni èyí tó kéré jù náà àmà mi nìsìn 56,000 lánṣán ọmọ ọdún méjì tó ti wọ skú àmà lè kí ó ta bá ní ká mówó tíra 1,000 wa kò ní mú wá lódìdí ọdún kan èló lánṣán ní markaz owó markaz lódìdí ọdún kan nìsìn kò tí pé 20,000 àwọn ọmọ tí wọ́n wà ń crash wọ́n san 80,000 120 140 150 kò dẹ̀ tí ìmọ̀wó stationaries kò mọ́ owó àwọn fẹ́ lọ excursion sáfà ní ó ti ẹ̀sọ́ pé tán wá sanwó excursion wọ́n àti ìsanwó tíra wọ́n lè tẹ́sí mọ́ ṣó bátà jàrá àti sọ ilé ìtàgbọ́ yìí kọ́lọ̀n kí ó fi albarka sí mọ̀ ń wo táìmù ní torí bí ṣe ń wá ti ń bá ní máa tú lọ ilé ìtà ṣe yìí bàbá wa àríkọ́ ṣe rere tọdún tí ń bọ̀ ní bá inú sàárè ẹ̀dàpọ̀ sí àmìnà dáadáa ẹ̀dàpọ̀ sí àmìnà dáadáa ẹ̀dàpọ̀ sí àmìnà dáadáa kí ló wá dé kí ló sọ bàbá di báyìí ayé ò ní nàka rẹ̀ sí albarka ọlá Ànábì wa Muhammad ó ti lè wá áwùn kẹ pẹ́ tó ẹ̀ ní fojú sunkún ọmọ
Islam ò ní bọ́ lọ́wọ́ yín. Albarka ọlá Ànábì wa Muhammad. Gbogbo jama yìí ẹ ní sunkún lérí wọn, àwọn náà ní sunkún lérí yín. Albarka ọlá Ànábì wa Muhammad. Masalasi alálùbáríkà ni. Wọ́n masalasi kan wà tẹ́ bá ti wọ́bẹ̀ ẹsẹ̀ yóò máa gbọ́n lẹ̀ orí àwọn nǹkan tí wọ́n rí mọ́ bẹ́ẹ̀. Àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹlòmí lè máa ya fọ́tò yín ní ìyàkúyà. Wọ́n ti wí ohun tó jù bẹ́ẹ̀ lọ sáà Nẹ́bí. Àmọ́ ń gbà tẹ́yìn ti dòpò Ọlọ́run mú. Champion ní gbogbo ìgbà. Kọ́pù náà Ọlọ́run ò ní jẹ́ ó bọ́ lọ́wọ́ yín. Subhana rabbika amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allah